èyí ni kókó mẹ́fà pàtàkì nípa òfin adójútòfò tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ buwọ́lù ní Nàìjíríà. Ohun tẹ́ ẹ jọ yẹ kẹ́ ẹ mọ̀ rèé o, ẹ súnmọ́ bí yìí ẹ wá gbọ́. Ọjọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2025 ni ààrẹ Bọ́lá Tinubu buwọ́lù àbá òfin tó ní ṣe pẹ̀lú ètò adójútòfò fáráàlú o, Nigeria Insurance Industry Reform Bill, eléyìí tí a mọ̀ sí NIRA tọdún 2025. Báyọ̀ Ọ̀nánúgà tó jẹ́ agbẹnusọ ààrẹ Tinubu ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan o. Òfin NIRA yìí ni ọ̀pọ̀ àwọn onímọ̀ ti júwe gẹ́gẹ́ bí ìpele àti àṣeyọrí pàtàkì nínú ẹ̀ka adójútòfò ní Nàìjíríà. Òfin ọ̀hún ló ṣe àtúnṣe sí àwọn ètò adójútòfò àtẹ̀yìnwá ní Nàìjíríà o, pàápàá ti ọdún 2023. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Tinubu tí Ọ̀nánúgà fi léde, òfin náà yóò ṣe àkóso àwọn oníṣòwò adójútòfò ní Nàìjíríà. Èyí tó ṣe pàtàkì jùlọ níbẹ̀ ni pé Tinubu sọ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti ṣàṣeyọrí nínú àfojúsùn ìjọba òun láti mú owó tí iye rẹ̀ tó tírílíọ̀nù kan dọ́là wá sínú owó tí ìjọba àpapọ̀ ń pa wọlé. Ààrẹ ti wá pàṣẹ fún àjọ tó ń bójútó ẹ̀ka adójútòfò ní Nàìjíríà, èyí ń National Insurance Commission NICOM, láti bẹ̀rẹ̀ àmúlò ohun tó wà nínú òfin NIRA tọdún 2025 náà o, kí ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ níbẹ̀ kíkankíkan. Ìwọ̀nyí ni àwọn ohun mẹ́fà tó yẹ kí o mọ̀ nípa òfin NIRA tọdún 2025, èyí tó jẹ́ àkọ́kọ́ nínú rẹ̀. Gbogbo àwọn iléeṣẹ́ tí yóò máa pèsè ètò adójútòfò gbọ́dọ̀ ní owó gọbọi lọ́wọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ ètò ọ̀hún o. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ètò adójútòfò ti di dandan lọ́nà àti dáàbòbò ẹ̀tọ́ aráàlú o. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò adójútòfò gbọ́dọ̀ wà lórí ẹ̀rọ ayárabíàṣá kí iṣẹ́ rẹ̀ lè máa yá àti láti fún aráàlú láǹfààní láti lè mọ ohun tó yẹ kí wọ́n mọ̀ nípa rẹ̀ láìsí mọ̀gòmọ́gò pinrin bó ṣe lè wọ̀ ọ́ mọ́. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀, òfin tuntun yìí tún sọ pé àwọn iléeṣẹ́ adójútòfò gbọ́dọ̀ san owó tó yẹ fún ẹni tó bá tọ́ sí tàbí ṣe ohun tó bá yẹ kí wọ́n ṣe ní kẹ́kẹ́ o, láì fi àkókò ṣòfò. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún, àwọn ọmọ Nàìjíríà yóò lè láǹfààní ètò adójútòfò láwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká, tó fi mọ́ ètò ECOWAS, eléyìí tá a mọ̀ sí ECOWAS Brown Card System. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ, àwọn aráàlú yóò jàǹfààní nínú owó tí ìjọba yà sọ́tọ̀ láti dáàbòbò ẹ̀tọ́ adójútòfò náà o. Ṣáájú òfin tuntun yìí, ìròyìn ni kò tó ìdá kan ọmọ Nàìjíríà tó ní àǹfààní sí ètò adójútòfò, èyí tó jẹ́ ọ̀kan lára èyí tó kéré jùlọ nílẹ̀ adúláwọ̀, tó túmọ̀ sí pé àwọn ọmọ orílẹ̀-èdè Kenya àti South Africa ní àǹfààní sí ètò náà ju àwọn ọmọ Nàìjíríà lọ o. Ní South Africa, ìdá 13.7 àwọn aráàlú ló ní àǹfààní sí ètò adójútòfò, nígbàtí ìdá 2.4 àwọn ọmọ Kenya péré ní àǹfààní ètò adójútòfò náà o. Èyí lohun tó yẹ kó mọ̀ lórí ètò òfin adójútòfò tí ààrẹ Bọ́lá Tinubu ṣe. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ má gbàgbé láti máa bá wa nífẹ̀ẹ́ sí i, bẹ́ẹ̀ ẹ máa bá wa tàn ká, ẹ sì máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.